dédé wòyí ẹ̀yin èèyàn wa, ìròyìn Yorùbá rèé tó ń dé sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti YNN. Ṣẹ́gun Prime ló ní ìròyìn yín. Ká tó bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní, àkọ́kọ́ fẹ́ dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn Oòduà Image Awards. Àwọn náà fún wa ní àmì ẹ̀yẹ ife ẹ̀yẹ yìí láti fi gbóríkì fún wa fún iṣẹ́ pàtàkì tá à ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìròyìn Yorùbá. Àwọn ni Oòduà Image Awards wọ́n fún wa lélẹ̀ yìí bí ọ̀sẹ̀ tó kọjá àbọ̀sẹ̀ méjì sẹ́yìn. Wọ́n sọ pé Ṣẹ́gun Prime o èèyàn gidi ni, ẹ ṣé gan ẹ̀yin Oòduà Image Awards, mo dúpẹ́ lọ́wọ́ yín, iléeṣẹ́ yín ò ní jóná, àwa dúpẹ́ àwọn ò ní mólè dání o, ẹ ṣé gan, ìtẹ̀síwájú èdè Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ̀yin tẹ́ ń wò wá náà àti ní ẹ ṣé tẹ́ ń wò wá, tí kì bá sẹ́yìn kò ní sáwà o, ẹ ṣé gan. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú eré bọ́ọ̀lù ní orílẹ̀-èdè Nàìjíríà. À ń gbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti tayọ o. Ẹ̀yẹn ni wípé tó bá di ọdún tó ń bọ̀ ní ìlú ìkánjú tí a mọ̀ sí Russia, àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà yóò máa kópa ní eré World Cup tí wọ́n ń ṣe níbẹ̀ o. Ìyẹn ni wípé wọ́n máa díje láti gba ife ẹ̀yẹ ní eré bọ́ọ̀lù gbogbogbò tó máa ṣẹlẹ̀ ní ìlú ìkánjú tí a mọ̀ sí Russia o. Olórí àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún tí a mọ̀ sí team captain, ìyẹn ni ọ̀gbẹ́ni Mikel Obi. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ìyàwó Mikel Obi aráàlú ìkánjú ni, a sì gbọ́ pé bàbá ìyàwó rẹ̀ olówó buata ni, olówó yanturu ni. Ó ti ṣèlérí wípé gbogbo ọmọ Nàìjíríà pátápátá tó bá fẹ́ lọ sí ìlú ìkánjú láti lọ wo bọ́ọ̀lù yìí, ilé bàbá ìyàwó rẹ̀ níbi kí gbogbo wọn dé sí o. Ìyẹn ni wípé gbogbo wa pátápátá, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti kó báàgì nílẹ̀, mo ti di ẹrù, èmi náà lọ o. Mo fẹ́ lọ wo bó ṣe rí ní ìlú ìkánjú, mo fẹ́ lọ bó ṣe rí ní àgbàlá àwọn olówó, ká mọ ibi tá máa sùn sí. Wọ́n sì sọ pé ẹ̀yin tẹ́ ṣetán láti kó àpò jọ̀lọ́ọ̀fù wá, gbogbo ẹ̀ náà àpò rẹsì, gbogbo ẹ̀ pátápátá ní kẹ́ kó wá síbẹ̀ o. A máa ṣe jọ̀lọ́ọ̀fù, a ó máa jẹ súyà, oríṣiríṣi ni a ó máa ṣe tó bá di ọdún tó ń bọ̀ tàbá lọ ìlú ìkánjú o. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, a kí yín kú oríire. Ní oṣù October tá wà yìí, ó jẹ́ oṣù tí àwọn èèyàn máa ń ṣe ọdún Halloween ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ọdún yìí jẹ́ ọdún àwọn ẹ̀mí, ọdún àwọn òkú. Ṣùgbọ́n èyí tó yanilẹ́nu jù ni wípé ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí, àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣe ọdún yìí o. Ó yà wá lẹ́nu, ó ṣe wá ní kàyéfì láti rí wípé ní orílẹ̀-èdè Nàìjíríà táwọn èèyàn bá gbọ́ pé wọ́n ṣorò ìdílé lásán, ìṣe ló máa fẹsẹ̀ fẹ́ o. Wọ́n láwọn ò ráyè gbogbo àwọn àṣà pálapàla yẹn. Ṣùgbọ́n èwo ló kàn wá tó fi wá di wípé wọ́n ṣe Halloween, àwa náà ṣe Halloween. Àwọn èèyàn wa wọ́n máa múra bí òkú, àwọn kan á múra bí àjẹ́. Wọ́n láwọn ṣe costume party káàkiri. Ṣùgbọ́n tó máa ń ṣe ẹ̀yọ̀, tó máa ń ṣọdún egúngún, ẹ̀jẹ̀ rí wọn bẹ́ẹ̀ o. Ẹ̀yin ará ìlú Nàìjíríà, ẹ jẹ́ rọra gbogbo ìgbàkúgbà tẹ́ ń gbà. Èyí tó bá dá nínú àṣà òyìnbó òun ló jẹ́ ká máa gbà mọ́ra o, kì í ṣe ètò kù díẹ̀ káàtó nínú àṣà wọn o. Kèwo ló ti ẹ̀kàn mí gan, mo kàn ní kí n mú wá sétí ìgbọ́yín náà ni. Ṣùgbọ́n ẹ dákun, bẹ́ẹ̀ bá ń ṣe ọdún costume party, tẹ́ bá ní jollof rice àti dòdò níbẹ̀, ẹ lè pe èmi náà, èmi gan fẹ́ jẹ jollof mo sì fẹ́ jẹ dòdò, especially tẹ́ bá wá níbi chicken sí, ẹ pè mí, èmi gan fẹ́ jẹ ń bẹ̀, ẹ ṣé. Ní oṣù yìí bákan náà ní oríṣiríṣi àwọn èèyàn tí ń bára wọn jà o. Wọ́n ti ń ṣe kinní kan tí a mọ̀ sí ẹran nọ́mọ̀ tó yí, ìyẹn ló ń pè ní beef. Wọ́n ṣe bíìfù gidi ni o láàrin àwọn èèyàn méjì, wọ́n takora wọn. Kì í tiẹ̀ ṣe àwọn èèyàn nìkan, àwọn orílẹ̀-èdè méjì gan wọ́n jọ ń ṣe ìtakora ẹni tá a mọ̀ sí bíìfù yìí. Ẹ já bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú ìlú ìkórìíra ti àríwá tí a mọ̀ sí North Korea. Àwọn olórí orílẹ̀-èdè méjèèjì, arákùnrin Ronaldo tí a mọ̀ sí Donald Trump, òun pẹ̀lú Hakeem Jùwọ́n tí a mọ̀ sí Kim Jong-un, àwọn méjèèjì ìṣe ló ń bára wọn fà o ní orí ẹ̀rọ ẹyẹ àparò. Ní Donald Trump máa lọ o, ó máa sọ oríṣiríṣi. Ọ̀gbẹ́ni Hakeem Jùwọ́n Kim Jong-un òun náà máa dá tiẹ̀ sí o. Ó máa ní láíláí àtútọ́ sókè àfojúgbà. Fún àwọn ìlú méjèèjì bó ṣe ń ṣe yìí, àfàìmọ̀ kó má lọ di pé ogun máa jàlú o. Àníkà mú wá sétí ìgbọ̀nyín ni kẹ́ máa gbọ́ àwọn ti ìlú nìyẹn. Ní orílẹ̀-èdè Nàìjíríà, à ń gbọ́ wípé ọ̀rọ̀ ẹran tó yí bí iná mọ̀ yìí tí a mọ̀ sí bíìfù yìí, ó le gan o. Lákọ̀ọ́kọ́ náà ẹ já bẹ̀rẹ̀ látòrí arákùnrin tí a mọ̀ sí Bàbá Gánpa Daddy Freeze, òun àti arákùnrin Timi Àṣàkólokòlo tí a mọ̀ sí Timi Dàkolo. Àwọn méjèèjì lórí ẹ̀rọ kíákíá ká mọ̀ tí a mọ̀ sí Instagram làwọn méjèèjì ti ń kó fúnra wọn. Wọ́n ń bára wọn fà gidi ni o, látàrí wípé wọ́n ní arákùnrin Timi Dàkolo ó kọ nǹkan kan nípa àwọn ìgbéyàwó tó ń túká láìpẹ́ ọjọ́. Eléyìí bí arákùnrin Daddy Freeze nínú òun náà fèsì bọ́ṣà ṣe ń gbé fúnra wọn tó ń gbà padà nìyẹn o. Kò wá tán síbẹ̀ o, àwọn kan náà akọrinta ní àwọn eléyìí wọ́n bára wọn jà látàrí irun tí wọ́n ṣe sórí. Bẹ́ẹ̀ ni arákùnrin Dami Cray òun pẹ̀lú ọ̀gbẹ́ni Tẹ́kínà tá a mọ̀ sí Tekno, wọ́n bára wọn fà gidi ni o látàrí pé wọ́n ṣe irun sórí. Wọ́n ní ta ló nírun gangan, ta ló lórin, ta ló láṣà, gbogbo ẹ̀
pátápátá nítorí ẹ̀ lọ ṣe ń bára wọn jà ọ́ ẹ rí pé ọ̀rọ̀ wọn báyìí ó jọ wípé ó yẹ ká dá wọn dùbúlẹ̀ ká fi pàṣán ká fi ẹgba nà wọ́n lọ́kọ̀ọ̀kan kí àgbàlagbà kọ́ yìí máa ṣòro bí èwe mọ́. Eléyìí tó wá ṣẹlẹ̀ níbi ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta sẹ́yìn òun náà ni láàrin ọkùnrin ọmọ náwónáwó tí a mọ̀ sí ọmọ ajá tó dákẹ́ ìyẹn hush puppy òun pẹ̀lú àwọn ọ̀rọ̀ rẹ̀ wọ́n kàn sọ oríṣiríṣi àṣírí ara wọn sá síta ni o èmi wá wò wọ́n pé kí ló wá ṣe gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wá ṣòro bí èwe báyìí àbí nǹkan kan tí ń ṣe yín ní ọpọlọ ni ṣé ẹ̀rẹ́ ni bá yín sọ̀rọ̀ gidi lè sunrun ọjọ́ méje tí àwọn ẹgbẹ́ yín sùn tó sì wá jẹ́ pé orí Instagram ní ẹ̀yin gbogbo yín lẹ̀ tí wọ́n ń bára yín jà àrẹ̀mọ Gucci tó jẹ́ pé ẹ̀yin gangan ni Gucci representative ẹ̀ wọ́n ń bára yín jà káàkiri lórí Instagram eléyìí ò bójúmu ẹ jọ̀wọ́ ẹ yára yín ní ọpọlọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àlesọjù báyẹn lọ lọ́jọ́ tòní. Lákòótán ẹ̀yin ará à ń gbọ́ ròyìn wípé ògbóǹtarìgì akọrinta ní orílẹ̀-èdè Amẹ́ríkà arábìnrin Khadija Bankole tí a mọ̀ sí Cardi B bẹ́ẹ̀ ni Khadija Bankole tó ń jẹ́ Cardi B a gbọ́ wípé ní ọjọ́ kan àbí ọjọ́ méjì sẹ́yìn ó ti gba òrùka o bẹ́ẹ̀ ni ìyẹn ni wípé òun gan ti ṣetán láti ṣe kíni láti wọlé kan èyí tó yà wá lẹ́nu jù nínú gbogbo ọ̀rọ̀ yìí ni wípé arábìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ fìdí pawó ni tẹ́lẹ̀ tí ò bá yé yín ìyẹn náà pè ní ọmọ gógó ó máa ń jó ìyẹn náà pè ní strip club ó máa strip báyìí ó máa gbọ̀ndí bó ṣe máa ṣe tẹ́lẹ̀ nìyẹn kó tó wá di pé wá mú iṣẹ́ orin láàyò ìgbà tó wá gbórin jáde orin ẹ̀ gan ó ta bábámbárì ó ta bá gbogbo àgbáńlá ayé ni o ó ti wá ní owó lọ́wọ́ báyìí òun gan pẹ̀lú gbogbo iṣẹ́ tó ti ṣe sẹ́yìn pẹ̀lú owó tó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ oró ọkọ̀fẹ́ a sì rẹ́ ọmọ ẹlòmíì rẹ̀ tó jẹ́ pé kò fi ìgbà kan fìdí powó rí ìfà kò tiẹ̀ ṣe nǹkan kan rí jẹ́jẹ́ rẹ̀ ló ń lọ kò tí ì rọ́kọ̀fẹ́ àwọn kan sì wà tó jẹ́ pé wọ́n rọ́kọ̀fẹ́ ìṣe lọ́kọ̀ wọ́n lù wọ́n bí ìbàrà bí ilé ayé ṣe rí nìyẹn èèyàn wa àkí arábìnrin Khadija Bankole àkí wọn kú oríire o ìròyìn wọn ò lè jù báyìí lọ lọ́jọ́ tòní ẹ pàdé wa tó bá dọjọ́ tó ń bọ̀ orúkọ tèmi Ṣẹ́gun Prime ni ẹ ṣé gan tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o ẹnu tẹ́ sì fi ń rẹ́rìn sí ìròyìn kàyéfì yìí ẹnu òun ò ní fàyà o ẹ̀yin obìnrin lọ́dẹ ọkọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ń ṣe o ẹ̀yin ilẹ̀ ó ṣe ìyá fáwọn ọmọ yín o àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí a mọ̀ sí side chick wọn ò ní gbọ́kọ lọ́wọ́ yín o ẹ̀yin ọkùnrin náà ẹ̀yin ilẹ̀ máa ṣe bàbá fáwọn ọmọ yín o ọmọ yín ò ní jọ lárìn lọ́ọ̀dù o ọmọ yín ò ní jọ Uber driver o bẹ́ẹ̀ ni ẹ pàdé mi tó bá dọjọ́ tó ń bọ̀ èmi ọmọ yín ni Ṣẹ́gun Prime ó dàbọ̀.